kú débẹ̀ láǹkárá lé ẹ káàbọ̀ láǹkárá òde ẹni tá àti rí pé yóò bẹ̀tà kí pé ẹ kú ọjọ́ bẹ̀tà olùfẹ́ olúwa ṣe ọmọ àkànjí ẹ káàbọ̀ sórí ètò Gbọ̀ǹtọ́ reality show ẹ wá nǹkan fìdílé ẹjẹ àwọn àfitì gbéyàwó ọ̀rọ̀ ṣé ẹ mọ̀ wípé wọ́n ti wá fọlọ́pàá mú Gbénga ìyẹn ọkọ ọ̀gá mi tó tún jẹ́ ọkọ tèmi náà àti dé police station wọ́n ní ká má wulẹ̀ wá o wípé torí pé lálẹ́ yìí wọn lè ṣe nǹkan kan ó dọ̀la wọ́n bá tiẹ̀ ṣe anything mo lọ síbẹ̀ lálẹ́ ọlọ́run máa tì mí mọ́lé ìgbà tó yá ní kí security kan gbé mi jáde ó gbé mi jáde nígbà tó dára ọjọ́ kejì mo pe ìyá ò píkì kọ ìgbà tó yá àwọn ẹ̀gbọ́n ẹ̀ dé gbogbo wa àwọn ẹ̀gbọ́n ẹ̀ dé bá wa ní police ó dé bá mi ní police station ni o àwọlé ìyàwó ẹ̀ náà sọ̀rọ̀ ó explain ni wọ́n ṣáà bẹ̀ kókó fún lọ́kadà rẹ̀ wọ́n bẹ̀ ẹ́ nígbà tó bẹ̀ tó fún lọ́kadà tó bá ní kó jọ kó mò ń bẹ̀ kó máa bọ̀ wálé padà ló bá ní òun ò lè wálé ṣe bó ti fẹ́ ọmọọṣẹ́ òun ọlọ́mọọṣẹ́ ẹ̀ ló fẹ́ ọ̀rọ̀ yẹn ṣàtúnṣe kínní wọn ni kó ṣáà máa bá tiẹ̀ lọ ló bá tó sọ pé ṣé tèmi tó pè mí ní olórí burúkú tó fẹ́ pé ọmọọṣẹ́ rẹ̀ yẹn bù mí olórí burúkú tó fẹ́ wá sínú ilé ẹ̀ wá da lérú wípé òun máa lé ìdànù ni wọn ni ó tún wà lẹ̀ kó fẹ́ lélé pa ó yàtọ̀ ọbọ̀wé ìjọ tó bá ti fọwọ́ kàn báyìí ẹ̀wọ̀n straight ló ń lọ ó wàá ṣe police station prison straight làwọn máa gbé ẹ lọ ló bá tọwọ́ bọ̀wé tóun ò ní nà mí àbádélé àti ṣe onígbà tá a délé padà ọ̀rọ̀ tó sọ ń bẹ̀ ó bẹ̀ mí nínú mo wọlé mi ò bá sọ̀rọ̀ ó ń bá mi sọ̀rọ̀ mi ò bá sọ̀rọ̀ ó ń bá mi sọ̀rọ̀ mi ò bá sọ̀rọ̀ ó ní òun fẹ́ lọ gbé ọ̀kadà òun o mo ní òkè ó dàbọ̀ ó jáde ó lọ gbọ́kadà wọ́n bá gbé kíọ̀sì sáyè bí kíọ̀sì padà ó wá bá mi nílé ó lóun fẹ́ bá mi sọ̀rọ̀ mo ní òkè mò ń gbọ́ ló bá dọ̀bálẹ̀ ó ní gbogbo ẹ̀ṣẹ̀ tóun lè wúlò kóun ṣẹ̀ mí ó ní kí n jọ kí n dáríjì òun ó lóun ti gbà yí pé Táwà ti lọ ó lóun ṣẹ̀ṣẹ̀ gbà pé Táwà ti lọ ni ó ní ṣe mo mọ̀ pé bọ̀bọ̀ tó wà ní ibi bábà yẹn wọn àti Táwà ń fẹ́ra wọn kódà wọn jọ ń gbé ní báyìí mo ní òkè ó ní kí n jọ kí n má fòun sílẹ̀ nítorí pé wọ́n ní mo máa padà fòun sílẹ̀ ó ní eyín tí mo sọ tóun bá ti ṣiṣẹ́ díẹ̀ òun máa lọ rà á ó ní wọ́n jẹ́ sọ pé ètè òun òkè yìí á tó wà òkè padà kóun ra nǹkan kóun máa ṣọpá ó ní kí n jọ kí n òun fọlọ́run bá bẹ̀ mí kí n má fòun sílẹ̀ mo ní mo ti gbọ́ mo ní àmọ́ ká ní pé ìyàwó ẹ̀ gbà láti wá nílé ẹ̀ ní police station yẹn ó máa náwó sí mi pé ká ní pé lórí burúkú yìí ni mo ní kí ló máa ṣe ẹ́ ná mo ní wọ̀nyí má wọ̀rì ò ní problem èmi gangan ni mo jẹ̀bi kí n má fi ẹ́ sílẹ̀ yẹn ìwà ẹ ló máa sọ bí àmì ò ní fi ẹ́ lẹ̀ àbí máa fi ẹ́ lẹ̀ torí pé ọkùnrin gbọ́dọ̀ tọ́jú ìyàwó àtọmọ ẹ̀ ni ló bá ní òun á tọ́jú ẹ̀ òun fọlọ́run búra òun á tọ́jú ẹ̀ òun á tọ́jú ẹ̀ owó tó láǹtí ẹ̀ fún ẹ̀ ó lóò ti dá padà fún wọn àbí kí ló sọ pé dára 200 náà fún mi ó jẹ́ ti tán òun náà má ṣe bẹ́ẹ̀ fún mi gba 300 yòókù lọ́wọ́ 300 yòókù ní ìsìn báyìí òun á fowó kún òun á gba ṣọ́ọ̀bù fún ẹ òun á ṣe gbẹ́dá fún ẹ òun serious lọ́rọ̀ yìí bó lóun tó lọ ìwọ ọmọ gidi ní ẹ̀ jọ bá ní mo ti gbọ́ ó ṣàbẹ̀ mi ọ̀rọ̀ yẹn bá sink sí mi lórí bá lọ bá fẹ́ró sọ fún mọ́mí ẹ̀ owó tó àlọ́ wọn kọ́kọ́ wá torí mo ti kó yẹn fún àwọn pé owó yẹn wọ́n fi ṣe POS kọ́kọ́ wá wípé mo fẹ́ gbà mo fẹ́ kó fọkọ mi pé ó sọ bẹ́ẹ̀ lórí bá ní you and Aunty Táwà the different way dey for una na because of say you be ọmọṣẹ́ she na oga both of una dey stupid well so to say if you carry that money give that your stupid husband he go do something that man won't collect that money for your hand before him pursue you. You know, say that house where you dey, the money don dey finish. If the money finish, say that man go see money pay for the house. That man go see money. Maybe that man won't see 120,000 naira pay for the house. Instead of you to keep the money, if that issue can't come out, make you use the money, do something. You can't carry your head. Now that man you won't carry your money, give. When Mama come, I go give you. The money we supposed to keep
don't worry, my mama go come, I go tell my mama give you. Ló bá sọ bẹ́ẹ̀. Ti ṣe tí wá sọ̀rọ̀ yẹn tán. Wá lọ pọkọ mi. Ẹgbẹ́ mi láwọn olè kó owó ẹ̀ fún mi o. 100,000 àwọn sì lè fún mi sí o. Ìgbà ni ń da ṣọ́jú wá fún ẹ. Mo ní ẹni sùúrù 50,000 sí sẹ́ǹsì mi. Mo máa sọ ní 50,000 send ẹ wá. Ṣé bó ṣe pé gba ṣọ́ọ̀bù fún mi ni? Àní kò send ẹ wá. Bá send 50,000 sí. Inú owó 200,000 previous one yẹn bá send 50,000. Pé tó bá send 50,000 kú, màá send ẹ sí. Ó ní òkè. Ọjọ́ tí mo send owó sí kò wálé wá sùn. Ló bá lọ. Pẹ̀lú ọjà ti fi ìbínú send owó sí àkáǹtì tèmi. Ti ṣan. Wálé wá sùn gbọ́dọ̀ dára ọjọ́ kejì. Ó ti mọ sí ó kẹrẹrẹ. Bá tún dé. Bá ní ó sì kí ló bá ní olórí burúkú ní ẹni. Olùkọ́ bá mi sọ̀rọ̀ mọ́. Gbàgbé ìwé tí mo sign ní police station. Èmi máa lu ẹ́ pa ni o. Mo dẹ̀ ṣe ń wo ẹnu bí mi kó wájú mi. Bá kó wájú mi bá gba yàrá lọ. Bá lọ sùn tèmi. Ó bí CCTV room. Ó bí o tó forí kó. Bó dára ọjọ́ kejì. Gbèsè room yẹn rùn fún wa ni. Bá ń gba ẹnu lọ yàrá yẹn bá ń gbà jáde. Bá tilẹ̀kùn lẹ́yìn. Gbà tó jí. Wọ́n bẹ̀rẹ̀ sí sunkún bí tó jókòó sí. Ó sunkún. Ariwo táwà ló ń pariwo. Táwà. Dáríjì mi. Táwà. Ayé òun ò dá mọ́. Ayé òun ò rí bákan náà. Ibi mo ti wá gba òwe àwọn àgbà. Wípé bóbìnrin ò bá ti dàlé ọkọ méjì wò. Kò ní mọ èyí tó sán bẹ́ẹ̀. Ó bẹ̀rẹ̀ sí sunkún. Àtò yá. Ó dìde. Aṣọ tó wọ̀ ó fi clear gbogbo ìbí yẹn. Ó clean gbogbo orí kápẹ́ẹ̀tì ní sitting room. Ó ṣe gbogbo ẹ̀. Ó ṣe gbogbo window tá kì í ṣí ó ṣí. Ó tọ́ kíní kọ́ìlì sí. Ìgbà tó yá mo fẹ́ jáde ó tilẹ̀kùn padà. Èmi jáde ń tèmi. Nígbà tí mo jáde. Ó yẹ pé mí yẹn pé ó ti tilẹ̀kùn sitting room yàrá. Ṣé mi ní má ṣọ́ mi tó fẹ́ wọ̀ ni? Mo ní kó má bínú mo jáde ni. Mo ń bọ̀ nísìn. Ìgbà tí mo dé, mo ṣílẹ̀kùn nítorí mo ti ṣe cancer sí ibi yàrá. Mo ṣílẹ̀kùn mo wọlé. Mo wá ṣílẹ̀kùn lẹ́yìn. Mo wá wọlé. Ó máa ṣe ó yà pé ìwé tí mo sign yẹn òun ń ṣe gírígírí sórí. Nígbà tí má fẹ́ lù ẹ̀ pa, a gbọ́dọ̀ àwọn tó ní ẹ lọ. Ìdálóhùn. Mo gbé báàgì mo lọ. Ẹ jẹ́ kí wọ́n tọ́jú àwọn ọ̀gá mi kí n tọ̀mọ́lẹ̀ ẹ̀bẹ̀ fún yín. Wá dijọ́ yẹn èmi Vero ìyá Vero náà wọ́n láwọn bá mi bẹ̀ ọ̀gá mi. Wọ́n ló ń kọ́ pé màá bí wọn fọ́kọ ẹ̀ ní. Ẹni kí lọ bọ́ ọ̀gá mi bóyá òun àti Sunday ò tí bẹ̀rẹ̀ sí máa fẹ́ ra wọn so that èmi àti Sunday a lè bẹ̀rẹ̀ fẹ́ wa padà. Mo ní àánú pé mi fẹ́. Ìgbọ́n ní inú ọ̀gá mi fẹ́ràn ọkọ ẹ̀ wípé kí n má wọrí. Ìyá Vero yẹn ṣàṣẹ pé nípa ọmọ nǹkan kan ni mo ti gbọ́. Wọ́n ní kí n lọ bẹ̀ pé kí mi àti Vero jọ lọ. Nígbà tá a dé ṣọ́ọ̀bù ọ̀yàn kí mi yán ṣe gbé ẹ̀ bá kúnlẹ̀ ọ̀gá mi ẹjọ́ má bínú sí mi. Mo mọ̀ pé mo ti wà tí ò dáa. Mo mọ ìjọ tó yẹ lójúmọ́ni má bínú sí mi dáríjì mi ṣàdúrà fún mi. Lámbà ní ó ṣẹ̀hún bí ti báwo ṣé bó tó ṣe fi ọkọ lẹ̀ fún ẹ ṣé o tó ti ṣàìdá ni òun wò pé kẹlẹ́ rẹ̀ ń jó ara yín ni ọmọ kékeré ní ẹ̀ ó ṣẹ̀ mí o kódà ìwọ gan ló lóore mi tó o bá ṣe nǹkan tó ṣe nísìn ojú mi ò ní láti sìn yìí o níbi tá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ni Sunday ti wọlé bí ìwọlé Sunday rí mi báyìí ó wà shock ó wá lọ bá ọ̀gá mi ó wá ní Táwà mo kọ́ wò pé Táwà Sunday ó kọ́ ọ̀gá mi lórúkọ Táwà ọgbọ́n oúnjẹ tó gbé wá èwo ń tèmi bẹ̀ ṣé tó wà ń sálẹ̀ àbí tó wà lókè ó ní ẹgbẹ́ kan ní méjèèjì bákan náà ní méjèèjì ó ní òkè báyìí mo kàn ní kí wọ́n bá yín náà ní wípé bí àmú pé kẹ́ dáríjì mi pé ọkọ yín máa fọkọ yín lọ́rùn sílẹ̀ òun náà ti fẹ́ àìtí ìrìbí tí màá gbé ni wọn náà má filẹ̀ o ó ṣe máa filẹ̀ èmi kò mo ti yọ̀ǹda ẹ o ó ṣe máa fi ọkọ sílẹ̀ ṣé nítorí tèmi àbí nítorí ta ni èmi kò ti yọ̀ǹda ẹ ó ti yọ̀ǹda o ó ti yọ̀ǹda kò sí gbogbo ẹ̀fẹ̀ ọkọ ṣe mọ́ o èmi ti yọ̀ǹda o báyìí
bẹ́ẹ̀ ni ó sì yọ̀ǹda o àti ẹni o látòkò díẹ̀ ta ṣáà bẹ̀bẹ̀ ta ṣe gbogbo ẹ̀ àbá ń lọ gàmbá ní tí wọ́n fọmọ mi lówó wá fọmọ mi ní 500 naira bá ní ẹṣẹ́ gbọmọ àbákúrò ń bẹ̀ àti mo délé mo wá ń sunkún yá ọmọkùnrin tó yẹ pé mi àti ẹ̀ máa jọ fẹ́ra òun ti ń fẹ́ ọ̀gá mi yìí mo sunkún ètò yá mo wà ní bí Sunday ṣe pè mí nìyẹn ẹ ló ta ló ń sọ̀rọ̀ ó ní Sunday